Àwọn ajínigbé tún ṣòro lókè Ògùn, wọ́n jí èèyàn méjì gbé, wọ́n ṣe ẹnìkan léṣe. Inú ìbẹ̀rùbojo làwọn ará agbègbè Òkè Ògùn pàápàá jùlọ nílùú Òtú nípínlẹ̀ Ọ̀yọ́ wà báyìí pẹ̀lú bí àwọn ajínigbé tí wọ́n dì hámọ́ra pẹ̀lú àwọn ìbọn ńláńlá ṣe pitú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ kan ṣoṣo nílùú ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ jí èèyàn méjì gbé lọ, bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe ẹnìkan léṣe. Nínú ìkọlù ẹ̀ẹ̀mejì ọ̀hún ni wọ́n ti dá tọkọ-tìyàwó kan lọ́nà tí wọ́n jí ìyàwó gbé tí wọ́n sì yìnbọn mọ́ ọkọ, ṣùgbọ́n tí Ọlọ́run bá ọkùnrin náà ṣe torí bí sá lọ. Lọ́jọ́ àbámẹ́ta sátidé 20 oṣù kìíní ọdún 2024 yìí làwọn ìṣẹ̀lẹ̀ méjèèjì ọ̀hún wáyé pẹ̀lú bí bàbá náà ṣe ráàyè sá lọ tòun tí ọta ìbọn tó wà lára rẹ̀. Èyí ló jẹ́ kí ẹni tí àwọn òbílẹ̀jẹ́ ẹ̀dá ọ̀hún jí gbé mọ́ lẹ́nìyàn méjì. Lọ́rọ̀ kan wọ́n jí èèyàn méjì gbé, wọ́n sì ṣe ẹnìkan léṣe. Ọ̀gbẹ́ni Dayọ̀ Ọláyanjú àti abilékọ Báṣọlá lórúkọ àwọn tó kàgbákò àwọn ajínigbé ọ̀hún. Ọ̀gbẹ́ni Kẹ́hìndé tí í ṣe ọkọ abilékọ Báṣọlá yìí lórí kó yọ pẹ̀lú ọta ìbọn tó wà lágọ̀ọ́ ara rẹ̀. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fájọ akọ̀ròyìn ilẹ̀ yìí, agbẹnusọ fún iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ìlú ìyẹn Nigeria Security and Civil Defence Corps NSCDC Ọ̀gbẹ́ni Samuel Ọ̀pábíyì sọ pé bẹ́ẹ̀ ni wọ́n jí èèyàn méjì gbé nílùú Òtù lóòótọ́. Láàyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ìṣẹ̀lẹ̀ yẹn ti wáyé lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀kan wáyé lọ́nà Òkè Ihò nígbà tí wọ́n jí ọ̀kan nínú àwọn èèyàn yẹn gbé. Wọ́n ti fìṣẹ̀lẹ̀ yẹn tó wa létí, àwọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wí. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.